ọ̀fẹ́ tí orí gbà ara ọ̀tọ̀ ni. Ọlọ́run ló kẹ́ ọ́, ó yan ọ̀fẹ́, ó sàmìyẹ sí ọ lára ojú rẹ̀ tún rọ́jú ọmọ Táyọ̀. Ìwọ gangan lẹni Ọlọ́run fẹ́, oore ọ̀fẹ́ tí orí gbà ara ọ̀tọ̀ ni. Ọlọ́run ló kẹ́ ọ́, ó yan ọ̀fẹ́, ó sàmìyẹ sí ọ lára ojú rẹ̀ tún rọ́jú. Àádọ́rin ọdún kò ṣe é fọgbọ́n ṣe, ọ̀pọ̀ òjò ló máa ti rọ̀ sílẹ̀ tí fi mú ogunlọ́gọ̀ ìjì ló jà, olómi inú àgbọ̀n rẹ̀ nù ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́. Ìwọ gangan lẹni Ọlọ́run fẹ́, Joshua. Oore ọ̀fẹ́ tí orí gbà ara ọ̀tọ̀ ni. Ọlọ́run ló kẹ́ ọ́, tó yan ọ̀fẹ́, ó sàmìyẹ sí ọ lára ojú rẹ̀ tún rọ́jú. Ọpẹ́ ní ìwà fọjọ́ ògbó ṣe ò ní fi ṣàìsàn. Àjẹ́ ẹ̀jẹ̀ tó ní wàá fi jẹ oore ọ̀fẹ́ Ọlọ́run tó pọ̀ jọjọ. Àfẹ̀wò orí sí Jésù Kristi, ọjọ́ ògbó rẹ̀ ìrọ̀rùn ni. Àjẹ́ ẹ̀jẹ̀ tó ní wàá fi jẹ oore ọ̀fẹ́ Ọlọ́run tó pọ̀ jọjọ. Alámọ̀kẹ́ mo tún dé ẹ pé wọ́n wọlé ń mọ́ rọra. Wọ́n wálẹ̀ yí wá róko, wọ́n sì wálẹ̀ yí wá yẹ̀nà. Ẹ̀sà pípé yìí ládàáni wáyé fi rán mi sílẹ̀ ayé. Kọ̀ǹgó kan gẹ̀yìn lágógó ìdùnnú dún nítòní o. Nílé Dr. Ọmọ́táyọ̀ Joshua olówó òkèrè. Torí òní ọjọ́ yìí kejì oṣù kẹrin ọdún 2024. Ìlópa àádọ́rin ọdún géré tọ́lọ́run ọba rán ògùn àrà ọ̀tọ̀ sínú ayé mi. Olóríire tó lò níwọ̀n ni mò ń ké sí o. Àdùnún bá wáyé àdùnún rí lẹ́yìn ẹni. Mọ́ ọ̀dà gọ̀jọ̀gọ̀jọ̀ tó rọ́dún rẹ̀ lóde. Ọjọ́ ìbí rẹ̀ kọ́mọ nínú ọjọ́ ìbí fún ọ lórúkọ Ọlọ́run ọba. Èmi ọ̀ṣàdédé wá o. Ọ̀dá ṣàrà mi jẹ́ rárá. Ìbíjọkẹ́ Àyàbọ́lájí lọ́rọ̀ mi wá bí. Ó darapọ̀ mọ́ àwọn ọmọ rẹ̀ láti kí ọ kú oríire. Wọ́n nítorí aláyèrè ni ọ́ o. Wọ́n ní bó ti dára nílé ló tún wuyì láwùjọ. Wọ́n ní bó ti ń tọ́jú ẹbí ló sì tún ṣe kẹ́ ara. Wọ́n ní òun ṣe é fónílé o. Ó sì tún hùwà rere sí àlejò. Aya rẹ̀ ṣe Bọ́lá tán Àdùkẹ́. Ọmọ àbáfúyẹ́ gbàǹgbà lókè pàdì ní Ìkẹ́rẹ́ Èkìtì. Ó ní wàá mọ̀ tọ́jú aya bí ẹni ò láyà láyé ọjọ́ sí. Ó ní wàá sì túmọ̀ ṣe kẹ́ ọmọ bí ẹni àfijoyè bàbá èwe. Aṣọ yìí rẹ̀ ọmọ nífà ìyá lórúkọ Ọlọ́run ọba. Bàbá Ayọ̀rìndé olówó òkèrè wà ní mò ń ké sí o. Bàbá Bọ́lárìndé Fánẹ́yẹ. Bàbá Tèmítáyọ̀ Babátúndé. Bàbá Dámilọ́lá Àyàndáre. Bàbá Faith olówó òkèrè. Mo ní ọwọ́ bàtà ìjó ó dì mú kúlùmù kẹ́. Èdùà ló fojú rere wò ọ́ o. Torí ọmọ lójú Ọlọ́run ni wọ́n ṣe. Adé orí ìṣe Bọ́lá tán Àdùkẹ́ olówó òkèrè. Ọlọ́run ọba ló yàn ọ́ fẹ́. Àbá ọmọ pé Èdùà ló dìrí ẹwà fàkùkọ rẹ̀ tẹ́ lógbé. Mo ní ọmọ gbọ́ bí mo ti ń wí o. Aláṣẹ àti olùdarí Ayọ̀bọ́lá Hospital tí ń bẹ ní ọ̀nà Ìkẹrẹ ní Adó Èkìtì. Wọ́n ní iṣẹ́ rere rẹ̀ kí ló ṣe títí tí tó fi fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba. Onínúure ni ọ́ o, olùfọkànsìn tòótọ́ ni ọ́. Ọlọ́run ọba ò mọ̀ níyọwọ́ lọ́rọ̀ rẹ lórúkọ Ọlọ́run ọba. Ó ti ìyá kí n bá ọ délé o. Olóríire ọmọ olówó òkèrè. Ó ti ìyá kárẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. Ìṣẹ̀ Èkìtì níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ó ti ìyá kí n bá ọ délé. Ọmọ Akíjẹfọ̀
ọmọ abúre gbùdùgbù sójú odi káàrí jẹ́ fún ọ̀sẹ̀ yáyàn ugbó kan dé kan sí ìdúsẹ̀ ọ̀nà ìpèlúgbò àjẹ́ àlùsẹ̀ àbá ọmọ pé àdàbàlú kò sí lè bà lérí igi lọ́jà odò kan kú gbọ́ ọdẹjọ́ ọ̀nìkọ̀mọ̀ títà lébẹ̀ ó tó ogún ìfọ́n àrìmọ̀ títà lébẹ̀ ó tó jí akọ́fà ìgbógbó kùkùkù rọmú gbógi lọ́jà odò kàdàbàlú kò sí fò lọ ọmọ ògìdán o ni wọ́n po kílẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ àtẹran mọ́ta o ọmọ agúnmọ́ gàrà àbọ̀ ọmọ pé àfíjù jagunjagun ló tẹ̀lé àwọn bàbá tẹ ẹ̀yìn dó ẹ̀yìn lọ́mọ ọlọ́jà méjì ọmọ ọlọ́jà méjì ọmọ ọlọ́jà méjì kan iná lọ́rì jọ nílé àwọn bàbá rẹ̀ ọmọ ẹlẹ́yìn kúlẹ̀ àdéwúre wọn máa ń pé òòṣà òkè jẹ́ dàbí onílé yìí o ọmọ Táyọ̀ bí wọ́n bá dàbí onílé yìí wọn ò nílé fìwà jọ onílé yìí rárá ọmọ ajísùn àjíire ní ajífọ́jọ́ gbogbo dára bí ewì ọmọ alágògò àjírù gbìrìgbìrì ní ṣọ́ọ̀ṣì ọmọ apàgbòṣọ̀fẹ́ mú màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ ọmọ ilé bàtàkè iró ká lọ kábọ̀ lùgbìmọ́rùn sí ọ̀rọ̀ ọmọ ilé bàtàkè iró ká lọ kábọ̀ lùgbìmọ́rùn sí ọ̀lẹ́ gbàgbọ́ ó tẹ̀lé yí pẹ́ ó fọ́ ọwọ́ pẹ́ wúwo wá sí ìtúfẹ́ èrìgì jòbí níre níre là á sọ̀rọ̀ àtàrẹ nínú ayé mi ire làwọn ọmọ fi péré rẹ̀ láṣẹ àdáni wáyé àbá ọmọ pé látọjọ́ tọ́lọ́run ti buyọ̀ já òkú kò sọ adùn rẹ̀ nù rí o adùn ọmọ ní kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Ọlọ́run ọba ẹnìkan kì í káṣí láì gbó ọ nígbà ọjọ́ lọ́jọ́ lọ ọjọ́ òkò rẹ̀ ìrọ̀rùn ló fi lò ó ayẹnilẹ́sẹ̀ òmò níyẹ ọlẹ́sẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run ọba Jésù Kristi tó ń fọ́ ojoojúmọ́ sí kò mọ̀ ní fìyà sílẹ̀ àlàáfíà Ọlọ́run ọba kò ní dágbére fún ọ lórúkọ Ọlọ́run ọba.